ṣẹ̀kẹ̀rẹ̀ kì í ròde ìbànújẹ́ gbogbo èrò tó ń lọ tó ń bọ̀ ó yẹ ká lọ. ó dilé ọmọ ọlọ́dún òní, ẹni iyì, ẹni ẹ̀yẹ, ẹni àpọ́nlé, onínú ire, ọlọ́kàn ire, afúnilóúnjẹ má wo bẹ̀, awá jíjẹ fẹ́ni tí ò ní. tí ọjọ́ ìbí rẹ̀ tún kò lókè pẹ̀ tìlù tìfọn la fi ń bọ́mọ lọ́jọ́ ìbí dúpẹ́ lọ́wọ́ ọba aláwùrábí tó jẹ́ kẹ́ ẹ máa gbáyé ṣe rere. Mr. Ganiu Mudashiru Aremu, aláṣẹ àti olùdarí Mega Glazing Global Concept, pẹ́pẹ́pẹ́ lòun ń ṣahọ́n àtẹ̀pẹ́ lẹ́sẹ̀ ń tẹ̀nà. òjòjò ní ṣòwò kó má lè nájà kókókó báyìí lára ọ̀tá ń lé. lágbára aláṣẹ olódùmarè ẹ ò ní fàìsàn dògbà nítorí ara pápá ńlá ń bẹ́tù, ibi gìjàgìjà là ń bẹ́kùn, ibi gìlò là ń bá kòkó, ara ń fidá ní tirèké, ìta gbangba là ń béwé ajílẹ̀ tègé. ọdọọdún báyìí léwé àpèpé máa ń pé pérépéré ṣọdún o. kẹ́ ẹ dàgbà, kẹ́ ẹ dògbó, kẹ́ ẹ gbó, kẹ́ ẹ tọ́, kẹ́ ẹ má ṣe nájà wéréwéré, kẹ́ ẹ má ṣe bá wọn nájà wàràwàrà. irun àkànàmọ̀gbò kì í kú láìlọ ẹgbẹ̀rún ọdún láyé o. àṣeyí ṣàmọ́dún. ẹ̀yin lọ́mọ Ẹ̀gbá, ọmọ Lísàbí, ọmọ agbòǹgbò àkàlà, ọmọ ìrìnjogún ọlá, ọmọ òṣìlẹ̀kùn, ọmọ ọ̀pálẹ̀kùndé, ọmọ àjọgbẹ̀rú májògbẹ̀kọ, ẹrú ní sinmi, ẹ̀kan yìí sìnìyàn. àwọn òun gbọ́n ó kọ́ ọmọ tiẹ̀ sórí ewé, Ògòǹgún gbọ́n ó kó tiẹ̀ sórí àtàn, Olúmọ gbọ́n ó kó tiẹ̀ sórí àpáta nítorí ogun. bọ́ bá ń pé mélòó lẹ́gbàá, ẹ máa pé mẹ́rin lẹ́gbàá, Ẹ̀gbá Aké, Ẹ̀gbá Òkè Ọ̀nà, Ẹ̀gbá Gbágùrà àti Ẹ̀gbá Òwú. àwọn ọmọ Aké lọmọ àjọgbẹ̀rú májògbẹ̀kọ, ẹrú ní sinmi, ẹ̀kan yìí sìnìyàn. ọmọ Gbágùrà lọmọ dúró ń dákọ̀ ń kọ àkàrà àdùgbẹ́ ń bẹ níta ọjì. àwọn ọmọ Òwú lòwú ìrànró, àwí mẹ́nu kúrò ní tòun. a long life and prosperity ẹ ò ní fèyí ṣàṣemọ lágbára aláṣẹ olódùmarè ure. tí wọ́n bá wá ń bi yín pé ta ni ń kì yín ní gbèje gbẹ̀jọ, ẹ bá mi wí fún wọn pé èmi làríyá gàlọ́ ọba abìnrin èdè. ire o kò ní jáṣemọ lókè pẹ̀.